Ani ìwọlé ṣe. O wọlé bí ani o wọlé jàre. Ìwọlé ṣe ṣe bẹ́ẹ̀ lẹ fẹ́ bá mi sọ nǹkan tẹ́ bá fẹ́ ṣe sọ́ta ìwọlé. Farabalẹ̀. Man. Wọlé kí ni mo ṣe ọba ìgbẹ́ni lẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ní nǹkan tẹ́ bá fẹ́ ṣe sọ́ta ní ìwọlé àlàpẹ̀lẹ̀ ìwọlé. Ilé àlàpà lọ́jọ́ ẹ̀. Ani ìwọlé ṣe. O da ilé àlàpà mọ̀ yàtọ̀ sí ilé àkọ́kù gbọ́n ń kọ lọ́wọ́ ni kì í ṣe ilé àlàpà. Mo ra máa pariwo má jẹ́ kí gbogbo ayé máa gbọ́ nǹkan tá à ń sọ. Ani ìwọlé ṣe. Ilé àkọ́kù lélẹ̀ máa bọ̀ Ani ìwọlé. Ọ̀ wọlé kí ni wọlé jọ. Mo ní kó wọlé o sọ pé o ní wọlé. Kí ni mo ń ṣe ọ̀gbìn náà? Ṣé gbogbo ayé kí gbogbo ayé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni? A ní òṣò ní ìlú ìṣó. Ẹ sì mú mi lọ jìnnà. Mo mú ọ̀rọ̀ jìnnà kí ni? Mo ń ìṣòjọ́. Continue. Nígbà tí ẹ wá mú mi wá bíbí kí lẹ fẹ́ fi bẹ́ẹ̀dì ṣe? Ṣé bẹ́ẹ̀ la fẹ́ sọ̀rọ̀ ni? Ọ̀rọ̀ náà la fẹ́ sọ. Ṣé ìwọ ò mọ̀ pé òwe Yorùbá tó sọ yí pé ẹni tó bá fẹ́ ṣòwò àlè yóò rẹ ní èmi ọ̀rẹ́ ní tèmi bẹ́ẹ̀dì lèmi rà. Gbé bẹ́ẹ̀dì wá bíbá yìí. Kí wá ni mo wá ṣe ń bíbí? Kò sí nǹkan tí mo fẹ́ wá ṣe ń bíbí. Kí lẹ wá fi bẹ́ẹ̀dì ṣe? Mo gbọ́ in tí mo ti máa ń bọ́ sọ láti jọ iná ni. Mo ní pé kó jẹ́ kémi àti ẹ̀ka jọ wà. Ìtorí ẹ̀ ló jẹ́ kí n sọ fún ọ pé kí ká sáré wá ṣe nǹkan tá a ṣe ń bíbá yìí. Ẹ wò èmi ò ṣe o. O ò ṣe kí ni? Mi sọ pé kí n má ṣe. Pé kò dáa. Mọ́mì rẹ fẹ́ pọ̀ ni. Wàhálà mọ́mì rẹ ọ̀fẹ́ rẹ̀ ìwọ náà wo tó báyìí o ò ṣe rí. Mi sọ pé kí n má ṣe pé ó máa ń dùn yín. Nígbà mọ́mì rẹ kàn fẹ́ kó bọ̀ ṣé ìyá rẹ tó ti kú látijọ́ yìí sọ̀rọ̀ pé wọn ò ṣe dáa fún ọ wọn ò ṣe dáa ó dàgbà tó báyìí ní sí wọn ò jẹ́ kó o ṣe nǹkan kan wàhálà ìnìjó dùn wàhálà ìwọ ilẹ̀ rẹ̀ wàhálà ìnìjó dùn àní òní dùn àní ìnìjó dùn ọ àní òníjó dùn ọ farabalẹ̀. Ẹ má jẹ́ ó dùn mí o mẹ́mi ní kí n má ṣe ẹ má jẹ́ ó dùn mí o. Kò lè dùn ọ́ wàhálà ẹ jẹ́ má jẹ́ ó dùn mí. Kò lè dùn ọ́ wàhálà bó ṣe àyíká ìrà bọ́ ọ sí díẹ̀ ni. Ẹ jẹ́ mọ́tò ṣòkòtò ẹ jọ. Ìgbà tó ní mọ́tò ṣòkòtò ṣé kàn mọ́ bọ́ ọ sí bá lásán. Ẹ má jẹ́ ó dùn mí. Ní tù ṣòkòtò jọ. Ẹ má jẹ́ ó dùn mí ẹ jọ. Kò lè dùn ọ́. Ibo mo já sí báyìí. Wàláhì tàláhì inú odò alámúyò mo já sí. Kí o gbẹ̀yìn olólùfẹ́ ọmọ ilé Akínràdé aka baba landlord mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń ra bẹ́ẹ̀ ṣe ń bá wo àwọn iṣẹ́ wa pẹ̀lú ẹ̀ ń fowó ra dátà ẹ̀ ń sub sórí YouTube channel wa lórí Instagram everywhere a dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ̀ ń bá wa wò owó nìkan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ní àkáǹtì wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ bá wa follow rẹ̀ follow ọmọ ilé Akínràdé comedy ẹ jọ̀ọ́ ẹ bá wa follow account because a ní issue pẹ̀lú first account wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wò torí ìgbádùn yín inú odò làwà tá ti wá ń yaṣẹ́ yìí ẹ get torí pé ká lè dùn yín nínú náà la fi wá yaṣẹ́ nínú omi ẹ get ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ bá wa follow new page wa ọmọ ilé Akínràdé comedy nìyẹn ní Facebook wa a ní issue pẹ̀lú first Facebook account wa ní ẹ jọ̀ọ́ nítorí ẹ lọ bá wa follow wa thanks so much adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o.